inú mi dùn gidigidi lórí iṣẹ́ takuntakun tí ibi ọ̀gá gómìnà wa Ìbíkúnlé Amosun ṣe fún wa lórí bíríìjì yẹn. Inú mi dùn gidigidi lórí ẹ̀. Lórí ọjà ìgbàlódé ṣọ́ọ̀bù ìgbàlódé tó ń kọ́ fún wa yẹn, inú mi dùn gidigidi lórí ẹ̀. Mo dẹ̀ mọ̀ wípé lágbára Ọlọ́run gbogbo wa ẹ̀mí gígùn àtàlàáfíà òun la máa fi lò. Gómìnà wa tó dẹ̀ ń ṣe takuntakun fún wa yẹn, ẹ̀mí gígùn àtàlàáfíà Ọlọ́run á fún, á dẹ̀ ní ìlọsíwájú. Alhamdulilayi, adúpẹ́ fún àwọn àyẹn tó ń fi ìlú Ẹ̀gbá yan gan rere. Ipò àná ní bridge tẹ́gbẹ́ tó bá gbàwẹ̀ inú gbogbo ayé ń dùn ní kọ́lọ́run fún gómìnà wa ní iṣẹ́ àṣeyọrí ṣe lórí ẹ̀. Lẹ́yìn ọdún méjì lórí akitiyan ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amosun láti mú àyípadà tó jọjú bá ìpínlẹ̀ yìí lórí iṣẹ́ ìṣàtúnṣe àti àtúntò àwọn ojú pópónà jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí, ó ti wáyé tó lórí tẹlẹ́mù báyìí wípé ẹ̀mí òdodo àti àkólé kan tó dára fún ìlọsíwájú àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ní ìjọba tó ń lọ lọ́wọ́ báyìí gbé lọ́wọ́. Gẹ́gẹ́ báyìí ni iṣẹ́ ìṣàtúnṣe lórí àwọn ojú pópónà wọ̀nyí ṣe ń lọ ní gbogbo àsìkò. Èyí túbọ̀ fi ń ṣàfihàn wípé èròǹgbà ìjọba gómìnà Ìbíkúnlé Amosun láti mú ètò ìrìnnà di ìrọ̀rùn fáwọn èèyàn rẹ̀ jẹ́ ohun tí ìjọba yìí kò fi ọwọ́ yẹpẹrẹ mú rárá. Bó tilẹ̀ jẹ́ wípé ó ti wá hàn gbangba sí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ yìí lórí ẹ̀mí òdodo àti àkólé kan rere gómìnà Ìbíkúnlé Amosun, ṣùgbọ́n eléyìí kò dá iṣẹ́ náà dúró. Lójoojúmọ́ ni ìjọba yìí tó ń ṣiṣẹ́ síwájú sí i láti mú àfojúsùn lórí iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn dòun. Ní kété tó gorí àléfà ni gómìnà Ìbíkúnlé Amosun ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí èròǹgbà rẹ̀ láti mú àyípadà rere bá gbogbo agbègbè ìpínlẹ̀ yìí láti lè jẹ́ kí àwọn èèyàn rẹ̀ mọ rírì àti àǹfààní tó wà nínú òṣèlú ìjọba tiwantiwa. Èyí ló fà á tí àfojúsùn yìí fi jẹ́ ọ̀kan pàtàkì nínú ètò pàtàkì 5 tíjọba yìí là kalẹ̀ láti ṣiṣẹ́ lé lórí. Ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan lórí iṣẹ́ ìṣàtúnṣe náà ló wá ń fà á tí ààyè tí iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ nípìnlẹ̀ yìí báyìí kò fi lóǹkà. Gẹ́gẹ́ bí iṣẹ́ ṣe ń lọ lórí àwọn afárá mọ́tò káàkiri ìpínlẹ̀ yìí, bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ìṣàtúnṣe àti àtúntò àwọn ojú pópónà náà kò dúró fún ètò ìrìnnà tó jọjú láì mú ìpalára lọ́wọ́ fáwọn èèyàn tó ń ṣàmúlò wọn. Ní àkókò tí àwọn iṣẹ́ àkànṣe náà bẹ̀rẹ̀ nípìnlẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló faragbá pẹ̀lú wíwó ilé ìgbé wọn, ilé iṣẹ́, ilé ìtajà àti àwọn ilé ìjọsìn tó wà lẹ́bàá ọ̀nà láti fààyè sílẹ̀ fáwọn agbaṣẹ́ṣe lórí àwọn iṣẹ́ àkànṣe náà. Ìjọba ṣe ìgbésẹ̀ láti fún àwọn tí ilégbé àti dúkìá wọn faragbá láti fààyè sílẹ̀ fáwọn agbaṣẹ́ṣe lórí àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún lówó gbà má bínú, ṣùgbọ́n ńṣe ló bẹ̀rẹ̀ sí ní fojú hàn àwọn àyípadà rere tó ń wáyé lẹ́yìn ìgbésẹ̀ yìí. Èyí túbọ̀ fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí láǹfààní láti ṣe àdúrótì àti àtìlẹ́yìn fún ìjọba lórí iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí tí ìjọba gbé lọ́wọ́. Lẹ́yìn tí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì lórí iṣẹ́ ìṣàtúnṣe àwọn ojú pópónà nípínlẹ̀ yìí ti bẹ̀rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àyípadà tó jọjú ló ti dé bá àwọn ojú pópónà wọ̀nyí. Àwọn tó ń ṣàmúlò wọn ti bẹ̀rẹ̀ sí ní rìn lójú pópónà láìsí ìdíwọ́. Bákan náà ni iṣẹ́ sì kù díẹ̀ kó parí lórí ọ̀pọ̀lọpọ̀ wọn. Látàrí iṣẹ́ tó ń lọ lọ́wọ́ lórí wọn báyìí, gbogbo àwọn ojú pópónà wọ̀nyí ló ti yàtọ̀ sí tìgbà kan. Ètò ìrìnnà nípínlẹ̀ Ògùn wá ti di ohun tó ń lọ láìsí ìdádúró kankan láwọn ojú pópónà wa. Níṣe ni àwọn ojúṣàn àgbàrá ń ṣiṣẹ́ bó ti yẹ, nígbà tí wọ́n sì ti bá iṣẹ́ débi tó lápẹẹrẹ lórí àwọn afárá mọ́tò tó wà ní gbogbo àgbègbè ní ìpínlẹ̀ yìí. Wọ́n ti bá iṣẹ́ débi tó lápẹẹrẹ báyìí lórí ojú pópónà aláyè mọ́tò 10 èyí tó wà ní àgọ́ ọ̀bà lọ sí ìyànà Tótóró tó fi dé ọjà Ìtòkú àti Ṣàpọ́n, níbi tí iṣẹ́ ti ń lọ lọ́wọ́ lórí afárá mọ́tò tó gùn jù nípínlẹ̀ yìí. Lójoojúmọ́ ni àwọn agbaṣẹ́ṣe ń ṣiṣẹ́ takuntakun lórí ojú pópónà yìí. Bákan náà ni iṣẹ́ náà sì ti débi tó lápẹẹrẹ lórí ọ̀nà aláfẹsẹ̀rìn àti àwọn ojúṣàn àgbàrá tó wà lórí ojú pópónà yìí. Níṣe ni àwọn tó ń ṣàmúlò rẹ̀ ń kọjá geere lórí ojú pópónà yìí láìsí ìdádúró kankan. Èròǹgbà ìjọba ni láti parí iṣẹ́ náà láìpẹ́. Bákan náà ni wọ́n tún ti bá iṣẹ́ jìnnà lórí afárá mọ́tò tó wà ní Ìtòkú tó fi dé Ṣàpọ́n. Iṣẹ́ lórí kíkó àwọn ọjà ìgbàlódé náà kò gbẹ́yìn.
gẹ́gẹ́ bí àwọn agbaṣẹ́ṣe náà ṣe ń ṣiṣẹ́ ní gbogbo àsìkò kí wọ́n bá fi lè parí iṣẹ́ ọ̀hún lásìkò tó yẹ. Gẹ́gẹ́ bí iṣẹ́ ṣe ń lọ lójoojúmọ́ lórí ojú pópónà yìí ló tún fún àwọn èèyàn agbègbè yìí àti àwọn tó ń ṣàmúlò rẹ̀ ní ìrètí ògo wípé láìpẹ́ àyípadà rere yóò dé bá àyíká àti àwọn ojú pópónà káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ yìí. Babalọ́jà ọjà Ìtòkú Ọba Adépọ̀jù Àrẹ̀mú àti ìyálọ́jà ọjà Ìtòkú yìí kan náà Alhaja SA Àkámọ́ gbóṣùbà fún ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lórí akitiyan ìjọba nípa àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ń lọ lágbègbè Ìtòkú àti ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. I tell you that my full support for all that is going on about the bridge and then any other things tí Amosun ṣe. Mo follow up ọ̀rọ̀ pépà lójoojúmọ́ mò ń kà àgbà ti dé ìwọ̀n bá ní alẹ́ sáré kiri bọ̀ tiẹ̀ síbẹ̀síbẹ̀ ọkàn wa support tiẹ̀ débi tó yẹ ọjà tó fẹ́ kọ́ Ọlọ́run àbùlá fúnlẹ̀ agbára láti kọ́ ìlọsíwájú bíríìjì títì àwọn bíríìjì tó ń ṣe gbogbo ẹ̀ ni mo follow ń dàrò ó ń ṣẹlẹ̀ ní ti dáadáa Oyin Amosun gọ́fúnà rere ni. Èmi ò ní ọ̀rọ̀ láti sọ fún ìjọba ju àdúrà lọ kódà mo ẹ̀ṣẹ̀ ti Mecca dé ni mo ṣàdúrà fún lọ́hùn nítorí àrírú ẹ̀rí torí bá a ṣe wà lọ́hùn yẹn máa ń pe ilé báwo ni iṣẹ́ ṣe ń lọ sí báwo ló ṣe wọ́n ní iṣẹ́ ò dúró so adẹ̀ ń bẹ lọ́hùn pé Ọlọ́run tó bọ̀ bá wa kún lápá kó ṣàṣeyọrí torí ayé kìí aláṣetì kókó iṣẹ́ àfẹn tó bá ṣàṣeyọrí Ọlọ́run fún láṣeyọrí ṣe. Ojú pópónà Moshood Abiola náà tún jẹ́ ọ̀kan lára àwọn ojú pópónà tó jẹ́ wípé kò ju aláyè mọ́tò kan lọ tẹ́lẹ̀ kó tó di wípé ìjọba bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣàtúnṣe lórí rẹ̀. Ní báyìí nǹkan ti yàtọ̀ sí tìgbà kan lórí ojú pópónà yìí látàrí wípé ìjọba ti fẹ́ lójú sí i. Bákan náà ni wọ́n sì tún ṣiṣẹ́ lórí ojúṣàn àgbàrá àti àwọn afárá mọ́tò tó yẹ ní ojú pópónà yìí. Iṣẹ́ ìṣàtúnṣe tó ń lọ lọ́wọ́ lórí ojú pópónà Òkè Ìjẹun àti afárá mọ́tò tó wà lórí ojú pópónà yìí kan náà ti débi tó lápẹẹrẹ báyìí látàrí wípé àwọn tó ń ṣàmúlò rẹ̀ ń kọjá lórí ojú pópónà yìí báyìí láìsí ìdíwọ́ kankan. Lọ́nà tí àwọn agbaṣẹ́ṣe náà fi ń ṣiṣẹ́ wọn ní kọ́mọ́kọ́mọ́ lórí iṣẹ́ ojú pópónà yìí èyí ń ṣàfihàn wípé iṣẹ́ náà yóò parí láìpẹ́ yìí. Iṣẹ́ ìṣàtúnṣe lórí ojú pópónà Omidan lọ sí ilé ìjọba ìpínlẹ̀ Ògùn tó wà nísàlẹ̀ Ìgbèyìn tó fi dé Ṣàpọ́n náà tún jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ń gbà láti dẹ́kun ìyà tó ń jẹ àwọn ará ìlú lórí àwọn ojú pópónà tí kò dára. Ní báyìí níṣe ni wọ́n ti da ọ̀dà sí ojú pópónà yìí bákan náà ni wọ́n sì ti parí iṣẹ́ lórí ojúṣàn àgbàrá àti àwọn èròjà ojú pópónà yòókù láti lè jẹ́ kí ojú pópónà náà dùn rìn. Láfikún ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún ṣe ìgbésẹ̀ lórí kíkọ́ ọjà ìgbàlódé. Ọ̀kan lára àwọn ààyè tíjọba ti ń ṣiṣẹ́ kíkọ́ ọjà náà ní agbègbè ìsàlẹ̀ Ìgbèyìn. Iṣẹ́ náà ń lọ ní bó ti tọ́ àti bó ti yẹ látàrí wípé àwọn agbaṣẹ́ṣe ń ṣiṣẹ́ lọ́sàn-án lóru láti mú àfojúsùn ìjọba yìí dòun lórí ìpèsè ètò ìrìnnà àti àyíká tó mọ́ tónítóní. Báyìí náà ni ọ̀rọ̀ ṣe rí lórí ojú pópónà Panṣẹ́kẹ́ lọ sí Oníkólóbó lọ sí Òjèrè tó fi dé ilé ìwé gíga Moshood Abiola Polytechnic. Láìpẹ́ yìí ni àwọn agbaṣẹ́ṣe da ọ̀dà sí apá kan lórí ojú pópónà yìí láti abẹ́ afárá mọ́tò tó wà ní Òkè Ṣòkòrì èyí tí ó kọjá ní ọjà Panṣẹ́kẹ́ nígbà tí iṣẹ́ sì ń lọ lórí ojú pópónà náà ní apá kejì. Ní báyìí láì gba àwọn agbaṣẹ́ṣe náà lásìkò rárá wọ́n ti da ọ̀dà sí ẹ̀gbẹ́ méjèèjì lórí ojú pópónà yìí èyí tí ó túbọ̀ mú dùn wò sí ju tìgbà kan lọ. Báyìí ni ojú pópónà yìí ṣe wá mú ìrọ̀rùn bá àwọn tó ń ṣàmúlò rẹ̀ pàápàá jùlọ nínú wọn láti rí àwọn ọmọ ilé ìwé gíga Moshood Abiola Polytechnic àti àwọn èèyàn mìíràn tó ná ọjà Panṣẹ́kẹ́ lójoojúmọ́ fún káràkátà wọn. Ọ̀kan lára àwọn ojú pópónà tíjọba tún ṣiṣẹ́ takuntakun lé lórí fún ìṣàtúnṣe àti àtúntò rẹ̀ ní ojú pópónà tó kọjá níwájú ilé ìwòsàn ìjọba àpapọ̀ àti ilé ìwé Abẹ́òkúta Grammar School tó wà nídìí àbá èyí tó jáde sí ojú pópónà OGTV lọ sí Àjẹ́bọ̀. Bó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ojú pópónà yìí àyípadà ńlá ló ti dé bá yàtọ̀ sí bó ti wà tẹ́lẹ̀. Bákan náà ni ọ̀rọ̀ náà tún ṣe rí lórí ojú pópónà Musdalifa èyí tó jáde láti ojú pópónà Abiola níbi tí àwọn agbaṣẹ́ṣe náà tún ti bá iṣẹ́ wọn jìnnà
níṣe ni wọ́n ti pèsè gbogbo èròjà ìgbàlódé gẹ́gẹ́ bí ọ̀nà aláfẹsẹ̀rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ojú pópónà yìí láti mú ìrọ̀rùn bá àwọn tó ń fẹsẹ̀ rìn nílẹ̀ àti àwọn awakọ̀ tó ń ṣàmúlò ojú pópónà yìí. lílọ bíbọ̀ gómìnà ìbíkúnlé amósùn lórí akitiyan rẹ̀ láti mú ìlérí ìjọba rẹ̀ ṣẹ fáwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lórí àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ báyìí, èyí ló mú kí àwọn agbaṣẹ́ṣe náà máa ṣiṣẹ́ nínú oòrùn nínú òjò láti rí wípé àfojúsùn yìí dòun láìpẹ́ ọjọ́. pẹ̀lú ibi tí ìjọba bá iṣẹ́ náà dé báyìí, ó ti wá hàn sáwọn èèyàn ìpínlẹ̀ yìí lápapọ̀ wípé iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn ti kúrò ní ọ̀rọ̀ àfẹnusọ nìkan báyìí látàrí iṣẹ́ ribiribi èyí tó ń lọ lọ́wọ́ ní gbogbo agbègbè káàkiri ìpínlẹ̀ yìí. àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn gbàgbọ́ wípé inú rere àti ẹ̀mí òdodo ìjọba gómìnà ìbíkúnlé amósùn ló ń ṣokùnfà àlékún ìfẹ́ táwọn èèyàn ìpínlẹ̀ yìí ní sí gómìnà. èyí ló fà á táwọn awakọ̀, èrò àti àwọn ọlọ́kadà tó ń ṣàmúlò ojú pópónà ìsàlẹ̀ ìgbèyìn ṣe ń fi ẹ̀mí ìmoore wọn hàn sí gómìnà, tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ ìjọba fún àyípadà rere tó ti wáyé lórí ojú pópónà yìí àti àwọn mìíràn káàkiri gbogbo agbègbè ní ìpínlẹ̀ Ògùn. Olúwa túbọ̀ máa bá ràn án lọ́wọ́, kó túbọ̀ bá jára mọ́ kó ṣe dáadáa. Olúwa túbọ̀ bá ràn án lọ́wọ́. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ níbi tí wọ́n bá ṣe é dé pé àdúpẹ́ torí pé bọ́nà yẹn ṣe wà tẹ́lẹ̀ àwa gan tá à ń gun machine àárín inú wa dẹ̀ dùn. A dẹ̀ ń ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ fún gómìnà wa ìbíkúnlé amósùn pé Ọlọ́run á túbọ̀ fà wọ́n lọ́wọ́ sókè, á lè ràn wọ́n lọ́wọ́ síwájú àti síwájú sí. Lágbára Ọlọ́run second time ní agbára Ọlọ́run á dẹ̀ tún fún wọn ṣe, wọ́n á tún ṣe jù báyìí lọ. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń tajà wọn ní ọjà ìtòkú lọ́dọ̀ àwọn aláṣọ àdìrẹ bákan náà tó tún jẹ́ ààyè tí afárá mọ́tò tó gùn jùlọ nípìnlẹ̀ yìí kalẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ìjọba gómìnà ìbíkúnlé amósùn fún iṣẹ́ lórí afárá mọ́tò àti ọjà ìgbàlódé èyí tíjọba ń gbé ṣe lágbègbè wọn. inú wa dùn púpọ̀ lórí nǹkan tí gómìnà wa ìbíkúnlé amósùn lórí nǹkan tí wọ́n ń ṣe fún wa lórí afárá olókè àti ìsàlẹ̀ àti ọjà tó tán kọ́ fún àwa oníkàmpálà, ọjà tuntun, ọjà àgbàlódé. àdúpẹ́ lọ́wọ́ gómìnà wa ìbíkúnlé amósùn, ọwọ́ wọn á máa lọ sókè, ọ̀fà yóò ní bá wọn ò ní ṣìṣe, wọn ò ní rí wàhálà lórí ọmọ. àwa tá a jẹ́ ọmọ lẹ́yìn wọn náà, gbogbo nǹkan tá a dáwọ́ Ọlọ́run á jẹ́ kó yọrí sí dáadáa. lásìkò tán wà níjọba gbogbo wa rí òun rè gbéṣe, ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́. a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ìbíkúnlé amósùn lórí iṣẹ́ takuntakun tó ń ṣe lórí bíríìjì afárá wa tí wọ́n ṣe wọ́n kódà wọ́n ṣiṣẹ́ ribiribi. àwa tún ń gbàdúrà fún wọn pé ní agbára Ọlọ́run lẹ́yìn ọdún mẹ́rin wọ́n á tún ṣọdún mẹ́rin míì sí lágbára Ọlọ́run. èṣù èèyàn bí èèyàn èṣù tó ní dí wọn lọ́wọ́ ní rí wàhálà lórí iṣẹ́ tí wọ́n ń ṣe yìí. a dúpẹ́ lọ́wọ́ gómìnà wa lórí gbogbo iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí bíríìjì ni lórí ṣọ́ọ̀bù ni a dúpẹ́ lọ́wọ́ wọn gan. Ọlọ́run á túbọ̀ máa bá wa ràn wọ́n lọ́wọ́. gbogbo báyìí wá ń ronú kó dáa fún Ọlọ́run á jẹ́ kó dáa fún ọ̀nà kó dáa fún ọmọ wọn lágbára Ọlọ́run. Ọlọ́run á túbọ̀ wá bá a gbọ́ wọn sókè, èèyàn bí èṣù bí èèyàn kò ní dí wọn lọ́wọ́ ṣe wọn lágbára Ọlọ́run. wọ́n ibò ìwà òun wọn kógun state Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ. àwọn èèyàn tó ń gbé ní agbègbè òkè ìbùkún àti àwọn awakọ̀ tó ń ṣàmúlò ojú pópónà Musdalifa lọ sí ojú pópónà àṣérò náà tún fi ìdùnnú wọn hàn lórí iṣẹ́ ìṣàtúnṣe tó ń lọ lọ́wọ́ lórí àwọn ojú pópónà wọ̀nyí èyí tíjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà ìbíkúnlé amósùn ń gbé ṣe. wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ìjọba lórí akitiyan yìí, bákan náà ni wọ́n sì tún ṣàdúrà fún àṣeyọrí lórí gbogbo àwọn iṣẹ́ àkànṣe náà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. The job is well done job, it's an excellent. We've been suffering a lot for the past, but to God be the glory. We appreciate the government, for the governor, for the great contract awarded to realize this road. Nobody believes that we can have what we are seeing today, but it's by His grace. We appreciate Him for that. Ìjọba tó ń bẹ yẹn ń gbìyànjú o, lágbọ́lọ́ gbogbo ibi tí yẹn dẹ̀ tókùtókù sí náà wọ́n á bá a ṣàṣeyọrí Ọlọ́run fún wọn ní okun àti agbára tó máa fi bá a ṣàṣeyọrí gbogbo ẹ̀ tó yàrá náà ń dúpẹ́ bá a ti náà yára tó ń yẹn nísìnyí èmi gan mú mọ̀ pé mo tẹná lórí títì. ibi tí wọ́n bá iṣẹ́ dé lórí àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí jẹ́ ohun kan tó ń fi àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lọ́kàn balẹ̀ lórí wípé lótìtọ́ àti lódodo ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn ti di ohun tí ó ṣeé ṣe. eléyìí túbọ̀ ń fi ìdí rẹ̀ múlẹ̀ wípé
gẹ́gẹ́ bí gómìnà ṣe bá àwọn èèyàn ìpínlẹ̀ yìí ṣàdéhùn iṣẹ́ yóò parí lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí láìpẹ́. láìsí iyèméjì ìjọba gómìnà ìbíkúnlé amósùn ti bẹ̀rẹ̀ sí ní mú àfojúsùn àti èròǹgbà ìjọba yìí dòhun fún àǹfààní àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀. gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nẹ́tọ̀ ìbíkúnlé amósùn lọ sílùú ìjẹ̀bú ìmúṣin ní ọjọ́ àìkú ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2013 láti lọ ṣíṣọ lójú ilé ìwòsàn tuntun èyí tí ó wà fún ìtọ́jú ojú tí dókítà Hasan Adékúnlé ẹni tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ṣe àgbékalẹ̀ rẹ̀. àwọn èèyàn jàǹkànjàǹkàn bíi Àwùjalẹ̀ ilẹ̀ ìjẹ̀bú ọba Dr. Síkírù Adétọ̀nà alága iléeṣẹ́ MTN lórílẹ̀‐èdè Nàìjíríà dókítà Pascal Dozie àti àwọn ọmọ ìgbìmọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún. gómìnà kan sára sí olùdásílẹ̀ ilé ìwòsàn yìí èyí ni dókítà Hasan Adékúnlé fún akitiyan rẹ̀ lórí irúfẹ́ ìgbésẹ̀ yìí. bákan náà ló tún wá gba àwọn iléeṣẹ́ aládàáni lápapọ̀ níyànjú láti máa mú irúfẹ́ ìgbésẹ̀ báyìí wáyé láwọn agbègbè yòókù tó wà nípínlẹ̀ Ògùn. ó sọ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn ṣetán láti pèsè ìrànlọ́wọ́ tó yẹ fún ìfọwọ́sowọ́pọ̀ tó gúnrégé pẹ̀lú àwọn iléeṣẹ́ aládàáni nípínlẹ̀ yìí. Let me reiterate that our administration hold very dearly and paramount the well-being of our people. I therefore reassure the entire good people of Ogun State that any matter that concerns their welfare, particularly in the area of provision of health care to our people, will always receive the desired and utmost attention of our administration. However, events all over the world have shown that no government anywhere has the funds to provide all the needed and desired services to its people. That is why, as a government, we have continued to partner with the private sector. Indeed, we have continued to partner with local, national, and international organizations, particularly in the area of healthcare delivery and even in some other areas as well. síwájú sí gómìnà tún sọ̀rọ̀ lórí pàtàkì àti àǹfààní tó ń bẹ nínú irúfẹ́ ìgbésẹ̀ báyìí. ó sọ wípé eléyìí yóò máa ṣe ìdínkù àwọn èèyàn tí àrùn ojú ń dà láàmú nípínlẹ̀ yìí. Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà kí gómìnà ìbíkúnlé amósùn kú oríire fáwọn ohun mèremère tó ń wáyé ní ìpínlẹ̀ Ògùn lásìkò rẹ̀ lórí àléfà. kábíyèsí sọ wípé àwọn àṣeyọrí gómìnà jẹ́ ohun tí kò lè parẹ́ nínú ìtàn ìpínlẹ̀ yìí. For this, I congratulate you, Your Excellency, that more of this will happen from your day. Amen. And God will give you more time to see many more things you want to achieve. olùdásílẹ̀ ilé ìwòsàn ìtọ́jú ojú yìí dókítà Hasan Adékúnlé náà tún sọ̀rọ̀ síwájú sí i lórí àwọn àgbékalẹ̀ ilé ìwòsàn. This complex we are opening today provide eye care for all, irrespective of ability to pay. The public sector provide consultation free of charge to 500 naira per consultation, while cataract, glaucoma, and other eye surgeries are provided free or subsidized as low as 15,000 naira. The rural community patients are usually done free and only pay for their post-operative drugs. lẹ́yìn náà ni gómìnà wá ṣíṣọ lójú ilé ìwòsàn titun náà. So I dedicate this to the glory of God and to the use of humanity. olùdásílẹ̀ ilé ìwòsàn yìí tún mú gómìnà àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà níbi ayẹyẹ náà káàkiri ọgbà ilé ìwòsàn náà láti ṣe àbẹ̀wò sáwọn ààyè kọ̀ọ̀kan tó wà níbẹ̀. gómìnà ìbíkúnlé amósùn ti kan sára sáwọn ọmọ ìgbìmọ̀ tó darí ètò ìrìnnà àjò lọ sí ilẹ̀ mímọ́ Mecca nípínlẹ̀ Ògùn fún ti ọdún 2013 fún bí wọ́n ṣe ṣojú ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ògùn rere.
gómìnà sọ eléyìí di mímọ̀ lásìkò tí ìgbìmọ̀ yìí lọ ṣe àbẹ̀wò sí lọ́fíìsì rẹ̀ lókè ìmọ̀sán ní ọjọ́ 12 oṣù kọkànlá ọdún 2013 láti lọ jẹ́ àbọ̀ fún gómìnà lórí bí ìrìn àjò náà ṣe lọ lọ́dún yìí. Amirul Hajj eyín ní alága ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn asòfin Suraj Ìṣọ̀lá Adékùnbí ló kó ikọ̀ ìgbìmọ̀ náà sòdí lọ ṣe àbẹ̀wò sí gómìnà. That we've gone safely to the Holy Land to perform Hajj, and now all of you is Hajj Mabrur, and everybody came back safely. So I have to commend your efforts. Well, it is what we call Ogun standard, and these days everybody now they know that pilgrims from Ogun State, we have our way of comporting ourselves, focusing on issues on what we gone to do in the Holy Land. And we are proud to all the good citizens of Ogun State. We are good representation of what an Ogun State citizen should be. Aṣòfin Suraj Ìṣọ̀lá Adékùnbí sọ wípé àǹfààní tíjọba ìpínlẹ̀ yìí fún un láti darí àwọn tó ń ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ jẹ́ ohun tí ó túbọ̀ mú súnmọ́ Ọlọ́run ọba Allah àti iṣẹ́ fún ọmọ ènìyàn. Your Excellency, I want to intimate you that the thing that God has chosen for you has been a very wonderful one. Inshallah, we had a very good outing. Alága ìgbìmọ̀ tó ń rí sí ètò ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ Mecca nípínlẹ̀ Ògùn, Dókítà Ishaq Yusuf sọ̀rọ̀ síwájú sí i lórí àṣeyọrí ìgbìmọ̀ yìí nínú ètò ìrìn àjò lọ sí Mecca ti ọdún yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí láìpẹ́ yìí. The significant achievements in the 2013 Hajj operation are succinctly put as follows. With the special grace of Allah, the 1,221 pilgrims became full Alhajis and Alhajas on 14 October as they all stayed on Arafa on 9 Hijjah as a special location allotted to be stayed at Arafa Plain. No casualty was recorded in the course of our movement to Minna, Arafa, and Musdalifa, and back to Mecca. Fún ìbéèrè tàbí àlàyé, ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí, tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. Ọmọ Ògùn, Ìṣẹ̀yà.